Oserekunrin bàbá Ìjẹ̀ṣà rí Itusile-Ominira Gba Kuro lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún 3 lórí ẹ̀sùn ìfipabanilopo. Àjọ Otẹlẹmuyẹ DSS ti fi gbòòrò òfin gbé ogbontarigi olori agbesunmọmi tó na pápá bora tó lọ́wọ́ nínú ìsekúpani tó wáyé nílé ìjọsin Kogi. Iléẹjọ Kano dájọ́ ikú fún ọkùnrin 4 fẹ̀sùn ìlèdí-àpòpò àti ìsekúpani. Ó lé ní mílíọ̀nù 4 náírà 4.5 million naira àti mọ́ọ̀tì ohun mímu lásán gẹ́gẹ́ bí owó ìtanràn fáwọn Ajinigbe-Agbebọn. Àgbẹ̀ kan tí wọ́n jí gbé sálọ nípínlẹ̀ Edo ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àfikún bá owó ilé ẹ̀kọ́ àti ilégbèé làwọn akẹ́kọ̀ọ́ fásitì Iléṣà bá fọ́n mú mọ́ ìjọba ọ̀sán lọ́wọ́. Wọ́n ní kí gómìnà wá nǹkan ṣe sí. Ẹ gbọ́ o nípa ọ̀pọ̀ ìṣòro tó wà nídìí lílo ẹ̀rọ kọ̀ǹpútà ayárabíàṣá fún ìdánwò WAEC tí ilé aṣòfin ṣe sún lílò rẹ̀ síwájú di ọdún 2030. Olori Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọpẹ́ o! Gbajumọ Oserekunrin bàbá Ìjẹ̀ṣà rí Itusile-Ominira Gba Kuro lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún 3 lórí ẹ̀sùn ìfipabanilopo. Gbajúgbajà òṣèrékùnrin nílẹ̀ wa Nàìjíríà Ọlánrewájú Omiyinka tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ti rí Itusile-Ominira gbà lẹ́yìn tó lò ó lé ní ọdún 3 lọ́gbà ẹ̀wọ̀n fẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin. Òṣèrékùnrin náà ló rí òmìnira gbà lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù 11 ọdún 2025 lẹ́yìn tí Iléẹjọ Kòtẹ́milọ́rùn ti dá a láre. Ẹni tó ń kéde ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà gbajúgbajà òṣèrékùnrin ni Yomi Fabiyi gbé sójú òpó ayélujára Instagram rẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà ti rí òmìnira gbà ó ti jáde. Bàbá Ìjẹ̀ṣà kò kàn padà dé nìkan ṣùgbọ́n ara rẹ̀ le kókó sí. Ó ní inú òun dùn pé Iléẹjọ Kòtẹ́milọ́rùn dá a láre lórí ẹ̀sùn ìfipábá ọmọdé lòpọ̀. Ó ní inú ayé búburú là ń gbé níbi tí àwọn èrò àti ìwà búburú ti ga ju òfin àti òtítọ́ lọ. Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n rán lẹ́wọ̀n ọdún 16 lọ́jọ́ 14 oṣù keje ọdún 2022 nípasẹ̀ Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó fẹ̀sùn ìfipábá ọmọdébìnrin ọmọ ọdún 14 lòpọ̀. Nínú àlàyé rẹ̀, Fábíyì ní kókókó ní ara bàbá Ìjẹ̀ṣà lè lẹ́yìn tó ti ọgbà ẹ̀wọ̀n dé tí ó sì wà ní àlàáfíà ní ara àti ọpọlọ. Ó ní irọ́ burúkú ní ẹ̀sùn bíbá ọmọ ọdún 14 lòpọ̀ tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Irọ́ burúkú ni wọ́n pa mọ́ bàbá Ìjẹ̀ṣà. Ó ní ilé ayé ibi là ń gbé níbi tí ìwà ìkà ti ń borí ìdájọ́ òdodo àti òtítọ́. Kókó ohun tí Fábíyì ní ó mú kí bàbá Ìjẹ̀ṣà bọ́ lórí ẹ̀sùn tó gbé dé ọgbà ẹ̀wọ̀n rèé. Ó ní wọ́n fi ẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé dẹ pàkúté mú bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ni. Nínú àlàyé rẹ̀ lórí ìdí tí Ilé-ẹjọ́ ṣe kéde pé bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé tó gbé dé ọgbà ẹ̀wọ̀n, Yomi Fabiyi ṣàlàyé ìdí 5 tí èyí fi rí bẹ́ẹ̀. Ó ní ìdí àkọ́kọ́ ni pé àwọn èèyàn tó dẹ pàkúté náà sílẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà parọ́ nípa ọjọ́ orí ọmọdé tí ọ̀rọ̀ náà kàn. Ó ní kò sí ẹ̀rí tó dájú ní ibikíbi tàbí nílé ẹjọ́ títí di àkókò yìí tó fi hàn pé ọmọ ọdún 14 ni ọmọ tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà bá ṣe àṣemáṣe. Ó ní sí òun o, wọ́n kàn lo ẹ̀sùn pé bàbá Ìjẹ̀ṣà bá ọmọdé lòpọ̀ láti fi ìwà burúkú ṣe àtakò sí i ni. Nígbà tó ń ṣàlàyé ìdí kejì tí Ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn ṣe kéde pé bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú ọmọdé tí wọ́n fi kàn án, Yomi Fabiyi ní àwọn èèyàn tó ń lo ọmọdébìnrin tí ọ̀rọ̀ kàn nílòkulò kò dé Ilé-ẹjọ́ rárá. Dàmọ́lá Adékọ́lá tí wọ́n tún pè ní Princess, òṣèré tíátà àti aláwàdà tó jẹ́ alágbàtọ́ ọmọdébìnrin náà ní ọdẹ kan nínú ilé tí wọ́n ń pè ní Òkèlè. Ó ti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà láti ọdún 2020. Ó sì ń rìn kiri pẹ̀lú òmìnira. Òkèlè yìí ní ìbálòpọ̀ gangan pẹ̀lú ọmọbìnrin náà. Kódà ó fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀rẹ́bìnrin òun ni ọmọ náà tí wọ́n sì tú sílẹ̀ láì bá ṣe ẹjọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá mú òun àti bàbá Ìjẹ̀ṣà papọ̀ ni. Ó ní ṣé eléyìí mú ọpọlọ dání pé nínú ẹjọ́ kan náà lórí ọmọdébìnrin kan náà àti lórí ìwádìí kan náà. Ìdí kẹta tí Yomi Fabiyi ṣàlàyé pé ó mú kí Ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ ni pé Princess tí í ṣe aláwàdà
ló jẹ́ alágbàtọ́ ọmọ náà. Wọ́n rí àtọ̀ ọkùnrin ní ojú ara ọmọ náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ọlọ́pàá ti gbé bàbá Ìjẹ̀ṣà. Kì í ṣe àtọ̀ bàbá Ìjẹ̀ṣà ló wà lára ọmọ náà. Ìwádìí sì fi hàn pé wọ́n ṣẹ̀ṣẹ̀ já ìbàlẹ̀ ọmọdébìnrin náà ni. Yomi Fabiyi tẹ̀síwájú pé ìdí kẹrin ni pé Princess mọ̀ọ́mọ̀ rí ẹ̀rọ ayàwòrán sínú ilé rẹ̀ ní ọjọ́ tó ránṣẹ́ pé bàbá Ìjẹ̀ṣà láti wá ṣeré. Ó ká ohùn àti àwòrán sílẹ̀ nípa bí wọ́n ti ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé tó gbà sílé. Yomi Fabiyi wá ṣèlérí pé gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ẹni àwọn kò ní gbà kí ìwà ìkà máa gbèrú sí i. Gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú àti òṣèré tíátà Princess ló kéde pé akẹgbẹ́ òun lágbo tíátà James Ọlánrewájú Omiyinka tí a túmọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin tí òun gbà tọ́ ọmọ ọdún 14 tó sì fi ọlọ́pàá mú. Ó gbé bàbá Ìjẹ̀ṣà lọ sí ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ sì wáyé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù tí ilé ẹjọ́ sì kéde pé bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 14 náà. Agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà Dàda Wosika níbi ìgbẹ́jọ́ náà sọ fún ilé ẹjọ́ wípé ilé ẹjọ́ nílò láti ṣe àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ ọjọ́ orí ọmọ tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan òun wípé òun bá lò pọ̀ kì í ṣe òótọ́. Adájọ́ Olúwatóyìn Táíwò nínú ìdájọ́ wákàtí 2 rẹ̀ dá bàbá Ìjẹ̀ṣà lẹ́bi fún ìwà àìṣedéédé sí ọmọ náà, àṣemáṣe tó farapẹ́ ìbálòpọ̀ àti ìgbìdánwò ìfipábánilòpọ̀. Àjọ Otẹlẹmuyẹ DSS tún ti fi gbòòrò òfin gbé ògbontarigi olori agbesunmọmi tó na pápá bora tó lọ́wọ́ nínú ìsekúpani tó wáyé nílé ìjọsìn Kogi. Àjọ Otẹlẹmuyẹ DSS náwó gan ògbóǹtarìgì olórí ẹgbẹ́ agbésùnmọ̀mí Ansaru Abdulaziz Obadaki tó na pápá bora fún ọdún 3 lẹ́yìn tó mórí bọ́ kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kùjé lọ́dún 2022. Obadaki tí ọ̀pọ̀ mọ̀ sí Bomboy ní ìgbàgbọ́ wà pé ó lọ́wọ́ nínú ìkọlù burúkú tó wáyé lọ́jọ́ 7 ọdún 2012 nílé ìjọsìn Deeper Life Bible Church ní Ọ̀kẹ́nẹ́ nípínlẹ̀ Kogi. Ó kéré tán àwọn olùjọ́sìn 19 tó fi mọ́ pásítọ̀ ni wọ́n dá ẹ̀mí wọn légbodò nínú ìkọlù náà lẹ́yìn tí àwọn adìyàmọ́ra agbébọn pẹ̀lú ìbọn AK-47 yabo ilé ìjọsìn lásìkò ètò ìsìn ìrọ̀lẹ́ tí wọ́n sì dáná ìbọn yá àwọn olùjọ́sìn. Gẹ́gẹ́ bí elétò ààbò kan tó wà nínú àwọn tó ń ṣiṣẹ́ ìwádìí ṣe wí, afurasí náà tún ṣe ìkọlù burúkú míì sáwọn ilé ìfowópamọ́ ní Uromi nípínlẹ̀ Edo lẹ́yìn ọ̀pọ̀ oṣù tí ìṣẹ̀lẹ̀ ìsekúpani wáyé ní Ọ̀kẹ́nẹ́. Ọ̀pọ̀ ẹ̀mí ló ṣòfò látàrí ìkọlù náà tó fi mọ́ àwọn agbófinró ọlọ́pàá àti àwọn oníbàárà ilé ìfowópamọ́. Níṣe ni wọ́n tún jí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù gbé sálọ. Obadaki ni wọ́n ti kọ́kọ́ náwó gan ṣùgbọ́n tó mórí bọ́ lásìkò tí ọgbà ẹ̀wọ̀n fọ́ lóṣù keje ọdún 2022 ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Kùjé. Iṣẹ́ náà tó ti ródán rẹ̀ ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí wọ́n taari rẹ̀ kúrò láti ọgbà ẹ̀wọ̀n Kàbà ní oṣù kẹfà ọdún kan náà. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò kan tó ní kán forúkọ bòun láṣìírí nítorí pé òun ò láṣẹ láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣe wí. Ó ní àjọ Otẹlẹmuyẹ DSS ṣiṣẹ́ takuntakun lórí ìwádìí ìtọpinpin ìtanilólobó tó lóòrìn tí wọ́n sì tọpasẹ̀ rẹ̀ fi gbòòrò òfin gbé afurasí náà padà lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday, èyí tó fòpin sí wíwá rẹ̀ láti bí ó lé ní ọdún 3 sẹ́yìn. Èyí wáyé lẹ́yìn oṣù méjì tí àjọ Otẹlẹmuyẹ DSS gbé àwọn afurasí 5 tó lọ́wọ́ nínú ìkọlù oṣù kẹfà ọdún 2022 tó ṣẹlẹ̀ ní ìjọ Kátólíìkì St. Francis Catholic Church ní Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ burúkú tó mú ọ̀pọ̀ ẹ̀mí sùn tí ọ̀pọ̀ sì tún farapa. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òṣìṣẹ́ elétò ààbò gbàgbọ́ pé Obadaki kópa nínú kíkó àwọn àsìkọlùjọ tí wọ́n ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀ àwọn olórí agbésùnmọ̀mí àti fún iṣẹ́ ọ̀daràn jákèjádò apá ẹkùn gbùngbùn àríwá àti gúúsù South. Ilé-ẹjọ Kano dájọ́ ikú fún ọkùnrin 4 fẹ̀sùn ìlèdí-àpòpò àti ìsekúpani. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti dájọ́ ikú fún ọkùnrin 4 fẹ̀sùn ìlèdí-àpòpò àti ìsekúpani gẹ́gẹ́ bí ó ti ṣe wà lábẹ́ òfin abala section 97 àti 221B ti òfin penal code. Àwọn ọ̀daràn náà nìwọ̀nyí: Abubakar Sodiq tí ọ̀pọ̀ mọ̀ sí Alhaji Salari, Abdulmajid Jibrin, Nasiru Sani àti Yusuf Sani ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ṣíṣekúpa Rilwan Ilyasu tí ọ̀pọ̀ mọ̀ sí Nanu, òṣìṣẹ́ atọ́kọ̀ṣe mẹkáníìkì tó ń ṣiṣẹ́ ní ibùdókọ̀ lágbègbè Farawa ní Kano. Àwọn afurasí míì tó lọ́wọ́ nínú ọ̀daràn náà ni Nura Farin Boss àti Dambayo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà pápá bora. Gẹ́gẹ́ bí ìdájọ́ náà ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ 13
oṣù kẹrin ọdún 2016 nígbà tí olóògbé náà jẹ́ ṣíṣèkọlù sí nílégbé rẹ̀. Àwọn aṣèkọlù náà lo àáké àti àwọn ohun ìjagun olóró míì láti dá àpására ilé asù. Ìkọlù náà ló wáyé nínú ìbínú nígbà tí olùjẹ́jọ́ fẹ̀sùn kan olóògbé pé ó ta àwọn òṣìṣẹ́ àjọ NDLEA lólobó nípa òun, èyí tó yọrí sí bí wọ́n ṣe fi gbòòrò òfin gbé òun àti bí wọ́n ṣe gba àwọn oògùn olóró aláìbófinmu àti 27,000 naira lọ́wọ́ òun. Lásìkò ìgbẹ́jọ́ náà, ìdájọ́ tó léwájú nípasẹ̀ Sàfíà Yàlẹ́wàtì Yàyà, igbákejì olùdarí agbẹjọ́rò ìjọba níléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Kano, ṣètò ẹlẹ́rìí mẹ́jọ tí wọ́n sì gbé ọ̀pọ̀ àwọn ẹ̀rí máa jẹ́mi ìsókalẹ̀ tó fi mọ́ àáké tí àwọn ọ̀daràn náà lò fi ṣèkọlù sí olóògbé. Lẹ́yìn tí ilé-ẹjọ́ ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí máa jẹ́mi ìsó, ó dá àwọn ọkùnrin 4 náà lẹ́bi tó sì dájọ́ ikú fún wọn. Iléeṣẹ́ ètò ìdájọ́ ṣàpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí ìfẹsẹ̀múlẹ̀ ìfarajìn rẹ̀ nípa gbígbé ètò ìdájọ́rò tó wà níbàámu pẹ̀lú ìran àfojúsùn ìṣèjọba gómìnà Abba Kabir Yusuf sí ìdájọ́ òdodo, àìfigbákanbọ̀kan nínú àti òfin lábẹ́ ìdarí ọ̀gá àgbà lẹ́ka ètò ìdájọ́ àti kọmíṣánná fètò ìdájọ́ amòfin àgbà Abdulkareem Kabir Maudi. Ìròyìn náà ló jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ Abubakar Tijani Ibrahim, olùbádámọ̀ràn pàtàkì fètò ìròyìn sí olórí ẹ̀ka ètò ìdájọ́ àti kọmíṣánná fètò ìdájọ́ nípasẹ̀ ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀. Ó lé ní mílíọ̀nù 4 náírà 4.5 million naira àti mọ́ọ̀tì ohun mímu lásán gẹ́gẹ́ bí owó ìtanràn fáwọn ajínigbé-agbébọn. Àgbẹ̀ kan tí wọ́n jí gbé sálọ nípínlẹ̀ Edo ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àgbẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Gono Michael láti Òpelà níjọba ìbílẹ̀ ìlà oòrùn Etsako nípínlẹ̀ Edo sọ ohun tójú rẹ̀ rí nígbèkùn àwọn ajínigbé-agbébọn fọjọ́ 12. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú Tèmítọ́pẹ́ Adétúnjì, ó ṣàlàyé ipò ìbẹ̀rù, ebi òjòjò àgbàfọwọ́mẹ́kẹ́ àti ìnira tó dojúkọ tó faradà àti ipa tí ìgbàgbọ́ kó nínú mímú lọ́kànlé. Ó ṣèkìlọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ nílùú rẹ̀. Michael ní òun ti tó ẹni 30 ọdún, iṣẹ́ káfíńtà àti àgbẹ̀ lòun ń ṣe. Ṣáájú ìṣẹ̀lẹ̀ yìí, ó ní ìgbé ayé ìrọ̀rùn àti àlàáfíà lòun ń gbé. Ó ní òun gbàgbọ́ nípa ṣíṣe iṣẹ́ takuntakun láì ṣe ìmẹ́lẹ́. Ó ní ayé òun ṣe rẹ́gí, ọwọ́ ohun tóun ní tẹ́ òun lọ́rùn. Nígbà tó ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ burúkú tó là kọjá, ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 28 oṣù kẹwàá ọdún 2025. Ó ní ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ náà. Ó ní òun jí ní kùtùkùtù ọjọ́ náà gba oko lọ. Òun ṣiṣẹ́ lọ́wọ́ nínú oko nígbà tóun ṣàkíyèsí pé ẹnìkan wà lẹ́yìn òun. Níṣe lòun yíjú padà tí òun sì rí ọkùnrin náà nínú aṣọ dúdú tó dúró láì sọ̀rọ̀. Ṣáájú kóun tó gbé ìgbésẹ̀, ó ti ràgàbo òun jìjàgùdù lákòókò náà, ṣùgbọ́n ó sọ̀rọ̀ lédè Haúsá. Lójú ẹsẹ̀ làwọn èèyàn 8 míì jáde láti inú igbó tí wọ́n sì yí òun ká pẹ̀lú ìbọn. Nígbà náà lòun rí i pé òun ti wà nínú ewu. Àwọn ajínigbé-agbébọn náà dè òun lọ́wọ́, taari òun síwájú wọnú aginjù tí wọ́n sì ṣèkìlọ̀ fún òun pé kóun má ṣe pariwo. Ó ní òun ní ẹni àkọ́kọ́ tí wọ́n jí gbé nítorí pé òun dá nìkan wà lóko, ṣùgbọ́n nígbà tó yá wọ́n náwó gan àwọn àgbẹ̀ míì tó súnmọ́ agbègbè náà. Kí ilẹ̀ ọjọ́ náà tó ṣú, àwọn 6 ti wà ní àhámọ́ wọn. Ó ní nígbà tí òun rí ìbọn àti iye àwọn èèyàn tó yí òun ká lòun tó mọ̀ pé ìjínigbé ni. Gbogbo ẹ̀ wáyé ní kíákíá. Ó ní òun kàn máa ń fetí gbọ́ irú ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sáwọn míì ni. Òun kò gbèrò rẹ̀ rí pé ó lè ṣẹlẹ̀ sí òun. Ó ní ìpayà ìbẹ̀rù gbogbo gbilẹ̀ sọ́kàn àyà òun. Nígbà tí wọ́n wọ́ òun wọnú igbó, lòun ṣàkíyèsí pé àwọn ti ń rìn jìnnà sínú ìlú. Àgbẹ̀ náà sọ wípé ọjọ́ 12 lòun fi wà nígbèkùn àwọn ajínigbé-agbébọn. Ó ní ọjọ́ 12 náà dàbí ọdún 12. Gbogbo ìṣẹ́jú nínú aginjù náà ló jẹ́ ìrora aláìlópin. Nígbà tó ń ṣàlàyé àwọn ohun tójú rẹ̀ rí, ó ní ipò tí àwọn wà nígbèkùn náà burúkú gbáà. Ó ní fún ọjọ́ 3 àkọ́kọ́ wọn kò fún àwọn ní oúnjẹ, kò sí okun àti agbára. Nígbà tí wọ́n padà pèsè gàrí kékeré fún àwọn, ó dàbí oúnjẹ ọba nítorí bí ebi ṣe ń pa àwọn gidigidi gan. Orí ilẹ̀ làwọn ń sùn sí láìsí aṣọ ìbora, kò sómi, òtútù, aṣọ àwọn sì dọ̀tí, ó tún ti yà. Ó jẹ́ ìrírí ìrora tó kọjá sísọ. Àwọn ajínigbé-agbébọn náà jẹ́ oníwà ipá àti ẹni tó ń halẹ̀ dúnkokò mọ́ àwọn. Ó ní ète àwọn ajínigbé náà ní láti gba owó lọ́wọ́ ìdílé àwọn. Wọ́n lu àwọn, wọ́n dúnkokò mọ́ àwọn, wọ́n fi tipá mú àwọn láti pe àwọn mọ̀lẹ́bí àwọn láti bẹ̀bẹ̀ fún owó ìtanràn. Ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan ló ran àwọn lọ́wọ́. Ó ní àwọn òru kan wà
tí òun rò pé ikú ti súnmọ́ etílé ṣùgbọ́n òun gbàdúrà ní ìdákẹ́jẹ́ òun bẹ Ọlọ́run pé kí ó jẹ́ òun tó ń fojú kan ìdílé òun. Ó ní ìrètí kékeré náà ni ó jẹ́ àgbékalẹ̀ òun. Àfikún bá owó ilé ẹ̀kọ́ àti ilégbèé làwọn akẹ́kọ̀ọ́ fásitì Iléṣà bá fọ́n mú mọ́ ìjọba Ọ̀ṣun lọ́wọ́. Wọ́n ní kí gómìnà wá nǹkan ṣe sí i. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń gbéná wojú ìjọba ìpínlẹ̀ náà lórí àfikún owó ilé ẹ̀kọ́ àti owó ilégbèé wọn tí wọ́n ló ga ju ara lọ. Àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn ṣàlàyé pé ilé ìgbìmọ̀ asòfin àti gómìnà Adeleke ló kọ etí ikún sí ìyà tó ń jẹ àwọn nílé ẹ̀kọ́ àwọn làwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà fi ń ṣe bó ṣe wù wọ́n. Wọ́n fi kún pé kì í ṣe wípé àwọn ṣàdédé jáde fún ìfẹ̀hónúhàn àmọ́ nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì Iléṣà kò rí tàwọn rò ní àwọn sọ̀rọ̀ sókè kígbe síta fàyè gbọ́. Ṣáájú ètò ìwọ́de náà ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láwọn ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ asòfin, ọ̀gá ọlọ́pàá, ọwá òbòkun àti àwọn èèkàn ìlú mìíràn ṣùgbọ́n tí kò mú èso kankan jáde. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìwọ́de ní ilé ẹ̀kọ́ fásitì tó wà ní ìlú Iléṣà ọ̀hún, Ọlálékan Johnson, bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìdí tí wọ́n ṣe gùn lé ìwọ́de náà. Ọlálékan sọ pé ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ti ṣe ìfẹ̀hónúhàn tí àwọn sì ti gbé ìfẹ̀hónúhàn náà dé ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ṣe wí, èrèdí ìwọ́de náà dá lórí bí ìyà ṣe ń jẹ àwọn pẹ̀lú bí owó iléèwé àti ilé tí àwọn akẹ́kọ̀ọ́ ń gbé ní Iléṣà àti èyí tí àwọn ń gbé nínú ọgbà fásitì ṣe ju agbára àwọn lọ. Ṣáájú ìwọ́de ni àwọn sì ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ asòfin, ọ̀gá ọlọ́pàá, ọwá òbòkun àti àwọn èèkàn ìlú mìíràn ṣùgbọ́n tí kò mú èso kankan jáde. Ọlálékan tún tẹ̀síwájú pé lẹ́yìn tí ìfẹ̀hónúhàn wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kọkànlá ní àwọn ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ilé ní ọjọ́ Ìṣẹ́gun. Bó tilẹ̀ jẹ́ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni gbogbo ohun tí wọ́n ń sọ nítorí ọ̀nà tí oníkálukú yóò fi jàre ni wọ́n ń wá. Ọlálékan ní owó ilé ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ẹ̀ka tó ń rí sí ìmọ̀ pípo oògùn òyìnbó pọ̀ àti ìmọ̀ ìṣègùn ti gbẹnu sókè ju agbára lọ. Ó ní ara àwọn ohun tí àwọn ṣe ìwọ́de lé lórí nìyẹn. Agbẹnusọ fún ilé ẹ̀kọ́ náà tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀, Babátúndé, sọ wípé òótọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí owó ilégbèé wọn ṣe gbẹnu sókè ju agbára àwọn òbí wọn lọ. Babátúndé ní ohun tí ó fa wàhálà kò ju pé kété tí àwọn onílé àti abániwálé gbọ́ pé ilé ẹ̀kọ́ gíga fásitì kan ti kalẹ̀ sílùú Iléṣà ni wọ́n ti gbówó lé owó ilé gbogbo nílùú Iléṣà àti àwọn ìlú tó súnmọ́ agbègbè tí fásitì náà wà. Babátúndé tẹ̀síwájú pé òótọ́ ni pé wọ́n fi kún owó ilé ẹ̀kọ́ àwọn ẹ̀ka kan ní fásitì Iléṣà ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni ọ̀rọ̀ náà kàn. Ó ní pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, ó ṣeéṣe kó mú ìfàsẹ́yìn bá ilé ẹ̀kọ́ fásitì Iléṣà nítorí nígbà tí agbára kò bá ká owó ilé mọ́, àwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ sí ní máa gba fọ́ọ̀mù ilé ẹ̀kọ́ mìíràn tí yóò sì jẹ́ kí ìfàsẹ́yìn kó dé bá fásitì ìlú Iléṣà. Àmọ́ kó má bàa rí bẹ́ẹ̀, àwọn ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ fásitì náà ti foríkorí pẹ̀lú ìjọba fún ọ̀nà àbáyọ. Èyí sì ni àwọn ìgbìmọ̀ fásitì ọ̀hún foríkò sí láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá ní àǹfààní. Ìgbìmọ̀ náà gbà láti mú àdínkù bá owó ilégbèé tó jẹ́ ti fásitì láti $200,000 náírà 200,000 naira padà sí $150,000 náírà 150,000 naira. Èyí ni ohun tí àwọn ìgbìmọ̀ fásitì foríkò sí láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Ẹ gbọ́ o nípa ọ̀pọ̀ ìṣòro tó wà nídìí lílo ẹ̀rọ kọ̀ǹpútà ayárabíàṣá fún ìdánwò WAEC tí ilé aṣòfin ṣe sún lílò rẹ̀ síwájú di ọdún 2030. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti ní kí àjọ tó ń rí sí ìdánwò oníwèé mẹ́wàá WAEC sún èròǹgbà rẹ̀ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ máa lo ẹ̀rọ kọ̀ǹpútà ṣe ìdánwò náà bẹ̀rẹ̀ láti ọdún 2026 síwájú di ọdún 2030. Ọjọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn aṣòfin panupọ̀ tí wọ́n sì gba ọ̀rọ̀ náà wọlé lẹ́yìn tí aṣòfin kan Kelechi Iwodu dá àbá náà lásìkò ìpàdé wọn. Aṣòfin Iwodu kìlọ̀ pé bí WAEC bá fi jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí lo ìlànà kọ̀ǹpútà tí wọ́n ń pè ní Computer Based Testing CBT ní 2026, ìfìdírẹmi aláìlẹ́gbẹ́
ìdààmú ọkàn àti wàhálà gidi ni yóò mú bá àwọn akẹ́kọ̀ọ́ tó bá ṣe ìdánwò náà. Ìdí èyí bó ṣe wí ni pé kò tíì sí ìgbáradì àti àwọn nǹkan èèlò tó lè mú kí lílo kọ̀ǹpútà wáyé ní ọ̀pọ̀ ilé ẹ̀kọ́. Ó ní pàápàá àwọn tó wà ní ìgbèríko tí nǹkan amáyédẹrùn bíi iná ọba kò sí. Bẹ́ẹ̀ ìdá 70% ní àìsí nǹkan amáyédẹrùn yìí kàn nínú àwọn akẹ́kọ̀ọ́ tí yóò ṣe ìdánwò náà bí aṣòfin Wogu ṣe ṣàlàyé. Ó fi ohun tó ṣẹlẹ̀ nínú ìdánwò WAEC tó kọjá ṣe àkàwé níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti fìdí rẹmi látàrí ẹ̀rọ tí wọ́n lò dá iṣẹ́ sílẹ̀. Láti ìbẹ̀rẹ̀ ìlànà ìdánwò oníkọ̀ǹpútà yìí, gbọ̀ngàn kọ̀ǹpútà tó ń ṣiṣẹ́ gbọ́dọ̀ wà, ìtàkùn tí yóò jẹ́ kó ṣiṣẹ́ tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì gbọ́dọ̀ wà àti iná ọba tó dúró re láìṣẹ́jú. Aṣòfin Wogu ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ni kò tíì ṣetán láti bọ́ sí ìlànà ìwé yìí. Ó ní ó ya òun lẹ́nu pé ẹ̀ka ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ takú láti bẹ̀rẹ̀ sí lo ẹ̀rọ ayárabíàṣá CBT láti ọdún 2026 láì wo ti àjọ àwọn olùkọ́ àti àwọn olórí ilé ẹ̀kọ́ tí wọ́n ní àwọn kò tíì lágbára láti máa lo ìlànà yìí, pàápàá àwọn tó wà ní ìgbèríko níbi tí kò sí ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà, tí wọn kò ní yàrá tí wọ́n ti ń gba ẹ̀kọ́ lórí rẹ̀, tí kò sí ìtàkùn íńtánẹ́ẹ̀tì, iná ọba àti àwọn tíṣà tó nímọ̀ nípa ẹ̀kọ́ kọ̀ǹpútà. Kò sí bí kò ṣe ní sí ìfìdírẹmi tó lékenkà bí WAEC bá fi lè gbìyànjú irú rẹ̀ bó ṣe sọ. Ìgbésẹ̀ àwọn aṣòfin láti yanjú ìṣòro yìí, ilé ìgbìmọ̀ náà pàṣẹ pé kí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ pẹ̀lú àjọṣepọ̀ ìjọba fi àwọn nǹkan wọ̀nyí kún ìṣúná wọn fún 2026 títí di 2029. Àwọn nǹkan náà ni gbígba àwọn olùkọ́ tí yóò máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní kọ̀ǹpútà, kíkọ́ àwọn gbọ̀ngàn kọ̀ǹpútà, pípèsè ìtàkùn íńtánẹ́ẹ̀tì tí yóò mú kọ̀ǹpútà ṣiṣẹ́, àti pípèsè àwọn ọ̀nà mìíràn tí iná mọ̀nàmọ́ná yóò fi wà fún àwọn ẹ̀rọ náà láti ṣiṣẹ́ nígbà tí iná ọba kò bá sí. Lẹ́yìn èyí ni ilé fẹnu kò pé ìlànà CBT yìí kò ní gbọdọ̀ bẹ̀rẹ̀ ní 2026. Wọ́n ní kí wọ́n dá dúró di sáà ẹ̀kọ́ ọdún 2030. Bákan náà ni wọ́n pàṣẹ fún ìgbìmọ̀ tó wà fún ètò ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rọ láti bá àwọn tí ọ̀rọ̀ yìí kàn ṣe ìpàdé, kí wọ́n sì jẹ́ àbọ̀ ìpàdé náà fún ilé ìgbìmọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ 4. Ìlànà ẹ̀rọ kọ̀ǹpútà láti ṣe ìdánwò yìí kọ́kọ́ di mímọ̀ ní Nàìjíríà ní ọdún 2013 nígbà tí àjọ Joint Admission and Matriculation Board JAMB gbèdé. Wọ́n gbé ìlànà náà kalẹ̀ láti kápá màgòmágó tó máa ń wáyé nínú ìdánwò, kí wọ́n sì tún lè yí sí ìlànà ìgbàlódé tí àwọn ilẹ̀ òkèèrè ń lò. Ọdún 2015 gan-an ni wọ́n lò ó láti ṣe ìdánwò UTME àkọ́kọ́. Látìgbà náà ni àwọn àjọ onídànwò míì bíi National Examination Council àti National Business and Technical Examination Board náà ti ń fi ìlànà yìí sínú ìdánwò wọn díẹ̀díẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà, ìṣòro àìsí ẹ̀rọ ìgbàlódé, iná ọba, ìtàkùn íńtánẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sì ń kojú wọn. Ṣáájú oṣù kẹsàn-án ni àjọ WAEC kéde pé òun yóò bẹ̀rẹ̀ CBT lọ́dún tó ń bọ̀, tí wọ́n sì ní kọ̀ǹpútà bíi 250 gbọ̀ngàn rẹ̀, ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ dúró digbí ní àwọn iléèwé tí ìdánwò yóò ti wáyé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.